A fi kí gbogbo àwọn èèyàn pàápàá àwọn ará ìpínlẹ̀ Èkó àtàwọn tó ń gbé àwọn agbègbè bíi Ìkọ̀tún, Ẹ̀gbẹ́, Èjìgbò, Ẹ̀gbẹ́dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n ṣe ọ̀rọ̀ ara wọn ní ojú alákànfin ṣọ́rí ni o. Ká sì máa mọ irú ibi tí wọn yóò ti máa jẹ oúnjẹ lásìkò yìí pẹ̀lú bí ìròyìn kan ṣe jáde lórí ẹ̀rọ ayélujára nígbà tí ọmọbìnrin kan tó forúkọ bo ara rẹ̀ láṣìírí tó tú àṣírí bí wọ́n ṣe ń ta ẹran èèyàn gẹ́gẹ́ bí oúnjẹ fún àwọn èèyàn lágbègbè Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó. Ṣàṣà ni ọmọbìnrin náà ló máa tú àṣírí náà nígbà tó ní wọ́n pe òun láti ìlú Àbújá tó ń gbé ìpè wọn bá òun rí iṣẹ́ olówó ńlá sí àgbègbè Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó. Iṣẹ́ ilé oúnjẹ ìgbàlódé tó tóbi òun ló ní wọ́n pe ilé iṣẹ́ náà tó sì ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà 200,000 ló ní wọ́n máa san fún òun ní oṣooṣù. Gbàrà tí ọmọbìnrin gba dúró owó náà tó sì gbọ́ pé ilé oúnjẹ ńlá ni ní Ìkọ̀tún ni ló máa lóun kúrò ní ìlú Àbújá tóun sì wá sí ìlú Èkó. Ṣùgbọ́n ó ní nígbà tóun máa débẹ̀ tóun ti ń dunnú pé òun ti rí iṣẹ́ níṣẹ́ làwọn alákòóso ilé oúnjẹ tí kò forúkọ ẹ̀ síta náà ó ní náà máa sọ fún òun náà jẹ́ kó dìímọ̀ wípé ẹran èèyàn ó ní òun yóò máa sè láti pa fún àwọn èèyàn. Kódà ó lóun fúnra òun rí àwọn ẹran náà òun sì mọ̀ pé eléyìí kì í ṣe màálù tàbí tàgbò tàbí tẹ̀díyẹ tàbí ẹran ìgbẹ́. Ó lóun mọ̀ dájú pé ẹran èèyàn ni. Ó ní níṣe náà tiẹ̀ ń sọ fún òun pé òun yóò múlẹ̀ o àti pé àṣírí náà gbọ́dọ̀ lù síta. Ṣùgbọ́n tí ọmọbìnrin náà ó ní òun ṣáà ń gbàdúrà tóun dọ́gbọ́n ṣe bíi pé òun ti gbọ́n tí wọ́n sọ kó tó di pé òun rọ́nà sá lọ tí orí sì kó òun yọ. Gbàrà tí ọ̀rọ̀ ti rú sórí ẹ̀rọ ayélujára láriwo náà mà ti sọ táwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn sọ pé irú ẹ̀ ò jẹ́ tuntun ó pọ̀ káàkiri ìpínlẹ̀ Èkó dáadáa àti àwọn ìpínlẹ̀ káàkiri Nàìjíríà tọ́pọ̀ èèyàn ti jẹ ẹran èèyàn láìmọ̀. Ṣùgbọ́n tí àwọn èèyàn sọ pé lọ́jọ́ kan ìní àṣírí àwọn oníṣẹ́ ibi náà ni yóò tú táwọn èèyàn yóò mọ àwọn tó wà lẹ́yìn wọn.